Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lẹ́ni bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsèmọ̀gù. La fi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun má jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá ta orí ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ àbẹ̀ ọ́ gbóhùn wa. torí lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lẹ́ni bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé ń jẹ́. Àwọn tá a fi ṣẹ́ rí náà àwọn nìkan náà ń jẹ. Wọ́n fàyà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ẹni mọ̀nà ni mọ̀nà. Ẹni tí ò lágọ̀ kò lè mọye tán tágọ̀ bó bá dọ̀jà ṣe ti gbọ́. Ẹni tí kò mọ ìwúra o tó bá rí wúra àsọdànù. Kí gbogbo wa nílò. Bẹ́ẹ̀ ewé. Ẹ ti ní àǹfààní tí ẹ ti ń wò mí ní òní tí ẹ ti ń gbọ́ mi. Etí yín tí ẹ fi ń gbọ́ mi tí yín ò ní di. Ojú tí ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́. Mo kí gbogbo wa lọ́lọ́kan òjọ̀kan, mo kí ọkùnrin nínú wa, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Tó bá jẹ́ pé àárọ̀ ni a wà ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní tẹ́ wò mí, mo kí gbogbo ẹ káàárọ̀. Tó bá jẹ́ pé ọ̀sán ni a wà, mo kí gbogbo ẹ káàsán. Tó bá jẹ́ pé alẹ́ òní a wà, mo kí gbogbo ẹ kálẹ́. Èmi náà ni ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Ọlátíbóyè. Lórí ètò yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, àwọn nǹkan tí a máa ń ṣe, òun náà ni a máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà tá a mọ̀ sí numerology àti astrology. A máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá àti ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ sì ni a máa ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan kéékèèké nínú ewé àti egbò tí ó lè máa jẹ́ àǹfààní fún wa, tó lè máa jẹ́ àrẹ̀mọ fún wa. Ẹ wá rí, ẹ má gbàgbé láti subscribe sí ilé ìkó fún wa ní àǹfààní lórí àwọn kan nípa ti ṣe àti tí a ti ṣe. Ẹ rí lílo ewé àti egbò nǹkan tí ó jìnnà ni, àmọ́ ọ̀nà tí olúkálùkù tí wọ́n bá lò gbà ó ní yóò mọ júwe irú èèyàn tí ẹni náà máa jẹ́ níwájú Ọlọ́run. Ẹlòmíì á lo ewé, á lò fún ìwòsàn. Ẹlòmíì á lo nǹkan míì, á lò fún nǹkan tí ò dáa. Ọ̀rọ̀ ewé lílò, ọ̀rọ̀ egbò lílò, nínú ewé, nínú egbò, a rí haram níbẹ̀, a rí halali níbẹ̀. Ẹ wá rí nǹkan tó lè mú oògùn ṣíṣe di haram, ó pọ̀ lóríṣìíríṣìí, ó pọ̀ ní oríṣìíríṣìí. Nǹkan tó lè jẹ́ kí ewé kó di halali tí ó fi máa jẹ́ nǹkan tí èyí tí Ọlọ́ọ̀bá mi tó yọ́nú sí láti máa lò, ó náà pọ̀ lóríṣìíríṣìí, ó pọ̀ dáadáa lóríṣìíríṣìí. Ọ̀rọ̀ ewé lílò àti egbò ó dàbí ẹni tó béèrè question kan ni, tó ní kí ló dé tí Islam tó fi forbid ọtí, wọ́n consider as haram. Wọ́n consider ọtí as haram, wọ́n dẹ̀ consider àwọn ingredients tí wọ́n lò láti fi ṣe ọtí, wọ́n sọ di halal.
wọ́n nínú àwọn èròjà tó fi ń ṣe ọtí wọ́n dákọ̀ gbogbo àwọn fruit lóríṣiríṣi, wọ́n dákọ̀ àwọn fruit yẹn lóríṣiríṣi, wọ́n consider wọn as halal. Omi tí wọ́n pò pọ̀ mọ́ tó fi di nǹkan tí ó dà tó fi di ọtí wọ́n consider as halal, ìyẹn natural water. Àmọ́ kí wá ló dé nígbà tí gbogbo ẹ̀ wá di odidi tó fi wá di haram? Ọ̀nà tó fi di haram òun náà ni pé gbà tí wọ́n máa fún ní question tó máa dáhùn ní èyí tó máa fún ní answer, ìyẹn question tó dáhùn òun náà ni pé ẹni náà wá kó nǹkan oríṣi mẹ́ta kan sílẹ̀, ó kó sílẹ̀, ó fẹ́ fi ṣe example fún nǹkan tí ó béèrè lọ́wọ́ òun. Nínú àwọn nǹkan tí òun kó sílẹ̀, ó bu yẹ̀pẹ̀ díẹ̀, ó bu sílẹ̀, ó bu bíi granite díẹ̀, ó bu sílẹ̀, ó wá bu sìmẹ́ǹtì díẹ̀, ó bu sílẹ̀. Ó jẹ́ nǹkan mẹ́ta, ó wá fi omi, ó bu omi náà sínú ike kan, ó gbé sílẹ̀. Ó wá béèrè lọ́wọ́ ẹni tó ń béèrè question yẹn pé tí mo bá bu yẹ̀pẹ̀ yìí, tí mo bá dà sí ẹ lára, pé tí mo kàn bu, tí mo bu wọn sí ẹ lára báyìí, ǹjẹ́ ó máa dùn ẹ́ débi pé ó máa fi sunkún? Ó ní rárá. Wo kíní yẹ̀pẹ̀ òkúta díẹ̀ tó wà nílẹ̀ tí mo bá ra bu, tí mo bá dà sí ẹ lára báyìí, ǹjẹ́ ó máa dùn ẹ́ débi pé wàá sunkún? Ó ní no. Wo sìmẹ́ǹtì tí mo bá bu, tí mo bá dà sí ẹ lára, ǹjẹ́ ó máa tó nǹkan tí ó máa fi ké? Ó ní rárá. Omi yìí tí mo bá kàn wọ́n sí ẹ lára, ṣó máa dùn ẹ́ débi pé wàá fi ké? Ó ní rárá. Ẹni náà wá, gbàtẹ́ náà béèrè question yẹn tán, ó wá mix gbogbo àwọn kíní papọ̀, ó wá sa. Gbà tó sa, ó wá di odidi nǹkan tó concrete tó tóbi dáadáa. Ó wá béèrè lọ́wọ́ ẹni tó béèrè question yẹn padà pé ǹjẹ́ tí mo bá gbé kíní yìí tí mo bá lẹ́mẹ̀ lórí, àyẹn ní tóun ò bá kú òun rí àbúrò kú? Ó ní bẹ́ẹ̀ ni. Lóòótọ́ àwọn kan tó fi ṣe ọtí ó lè jẹ́ halal, ìgbà nígbà tí wọ́n mix ẹ̀ tán ó ti di haram. Gẹ́gẹ́ náà ni oògùn ṣe jẹ́ nínú oògùn ṣíṣe. Àwọn oògùn arẹmọ wà, àwọn oògùn míì wà tó jẹ́ pé wọ́n jẹ́ haram. Àwọn oògùn arẹmọ ó wà. Nínú oògùn arẹmọ náà tá a tún rí náà, àwọn nǹkan míì wà tó lè jẹ́ pé ó ti ní í ṣe pẹ̀lú haram. Ẹ̀yin ẹ wo bóyá nísìnyí inú oògùn arẹmọ kan sì wọ́n sọ pé ká fi ọtí ká fi gbó kíní. Islamically, I believe pé ọtí haram ni. But àwọn kankan tó wá wà tó jẹ́ pé tó bá jẹ́ pé kíní yìí o, òun ló máa wù ẹ́ sàn tí ó dẹ̀ sí any alternative, dandan ni o gbọ́dọ̀ lò. Àmọ́ tó jẹ́ pé alternative mi wà, iṣẹ́ tí wàá fi lo ọtí, o lè lo omi. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ìṣègùn ṣe rí. Àmọ́ èyí tí a máa ṣe tí tọkàn tàwa náà ò ní balẹ̀, Ọlọ́run má jẹ́ ká bá wọn dé díẹ̀. Èyí tá a máa ṣe tí ó pa ọmọ lára, tí ó pa aya lára, Ọlọ́run má jẹ́ ká dé díẹ̀. Àmọ́ iye àwọn nǹkan kéékèèké tó jẹ́ pé èèyàn lè máa ṣe tí ò dẹ̀ ní pé wàá ṣe tán wàá máa bẹ̀rù pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ o, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀. Ayé ò ní mú wa tọmọtọmọ, tayàtayà, tẹbítẹbí, taratara. Ẹ wá rí kí ni nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún wa ní òní. Òun náà ni nǹkan tí à ń pè ní ìsọ̀rí. Nǹkan tá à ń pè ní ìsọ̀rí. Tí a bá sọ̀rọ̀ nípa sísọ orí, kì í ṣe pé bóyá ká lọ sọ́dọ̀ wẹ́dà pé ká ní kán bá ṣe protector, kán bá cast irin ká gbé sí orí tàbí ká wọ̀ ọ́. Nǹkan ìyẹn kọ́ là ń pè ní ìsọ̀rí. Kí ni nǹkan tí ó ń jẹ́ ìsọ̀rí? Ìsọ̀rí tí mo fẹ́ mú ẹnu bà yìí, òun náà ni pé tá a bá rí ẹnikẹ́ni èèyàn kéèyàn tó ń bọ́ sínú kọ̀rọ̀ yàrá tí ó ń ṣépè, tó ń fi nǹkan banu, tó ń tọ́ nǹkan lá láti fi máa ṣépè fún èèyàn. Mo ti sọ̀rọ̀ yẹn rí nígbà kan nínú fídíò kan. Gbogbo àṣàsí tó bá fẹ́ rán síyàn láyé, orí lèèyàn máa fi ń gbé. La máa fi ń sọ pé orí wa o, ó gbé wa débi ire, orí wa kó má sì gbé wa débi ibi. Orí tèmi kò ní gbé mi débi tí ibi wà o. Ibi tí ire tèmi wà lórí tèmi mọ̀ gbé mi dé tayàtayà, tẹbítẹbí, tọmọtọmọ. Gbogbo ẹ̀yin tẹ́ ní àǹfààní tẹ́ ń wò mí, orí yín ò ní gbé lọ síbi tí ibi wà láṣẹ Èdùmàrè. Ẹ wá rí ìsọ̀rí bákan náà.
ẹlòmíràn tó yẹ pé àti inú oyún náà ti parí iṣẹ́ tiẹ̀, ẹlòmíì gbà kékeré bóyá bí àwọn ọmọ kéékèèké àwọn ọmọ wa pé àwọn ya gbórí wa mo ṣe iṣẹ́ ìsọ̀rí kan èèyàn sí gbẹ́rẹ́ fún, bẹ́ẹ̀ ni iṣẹ́ ìsọ̀rí sì máa ń ṣiṣẹ́. Kò ní jẹ́ kí èpè ọ̀tá kó ràn wá, kò ní jẹ́ kí èpè abínú ẹni kó ràn wá, orí wo ò ní gbàbọ̀dẹ̀, orí ọmọ wo ò ní gbàbọ̀dẹ̀, orí aya wo ò ní gbàbọ̀dẹ̀, orí ọkọ wa náà ò ní gbàbọ̀dẹ̀ láti ṣe ìlú wa rẹ̀. Kí wá ní nǹkan náà tí a fẹ́ lò bí a ṣe máa ń lo èso werenjeje, òun náà ni mo fẹ́ ṣàlàyé fún wa lónìí bí a ṣe máa ń lo èso werenjeje. Èso wo ni à ń pè ní èso werenjeje? À ń pè ní èso ojú olóńgbò, à ń pè ní èso ojú ẹyẹlé. Tá a bá wo èso werenjeje, ó ní pupa lára, ó ní dúdú lára. Ìyẹn ni à ń pè ní èso werenjeje. Ṣé wá rí èso yìí? Mo ti ṣàlàyé bí a ṣe máa ń lo èso yìí, bí ọ̀nà bí a ṣe máa ń lò pọ̀ gan. Mo ṣàlàyé bí a ṣe máa ń lò tí stroke ò fi ní múyàn. Mo ṣàlàyé bí a ṣe máa ń lò fún àṣẹ̀tá. Bí a ṣe máa ń lò fún stroke, òun náà ni pé tí a bá wá mọ́kànlá èso yìí, tá a bá wá mọ́kànlá láàárọ̀ kùtùkùtù, ká dà sẹ́nu, ká fomi lò ó. Bí wọ́n bá rán stroke sí yàn láyé, stroke ò ní ṣerú ẹni bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ ni. Tí a bá wá, tó bá yẹ pọ́kùnrin tó bá wá mẹ́sàn-án, tó bá wá mẹ́sàn-án, tó bá yẹ pé obìnrin tó bá wá méje, tó bá jẹ́ pé àwa tí a lè lo ọtí mẹ́sàn-án, ọkùnrin á lo mẹ́sàn-án, á fi ọtí lò ó, ìyẹn láàárọ̀ kùtùkùtù, obìnrin á fi ọtí lo méje, tó bá yẹ pé omi náà lè fi lò déédéé náà ni, ìyẹn náà àṣẹ̀tá ni. Ẹ wá rí èso yìí bákan náà, tá a bá wá ẹyọ kan péré, èso werenjeje ẹyọ kan, bóyá wà ń diṣẹ́ kan ni o, tó jẹ́ pé ọ̀tá pọ̀ ńbẹ̀, tàbí a wà ní àwùjọ tó jẹ́ pé ọkàn wa náà ò balẹ̀. Èso yìí mo wá bẹ̀ yín, ẹ má jẹ́ ká ṣe fún àwọn kéékèèké, torí pé èmi gan tí mo ń sọ̀rọ̀ ọjọ́ tí mo ṣe iṣẹ́ tó ní agbára ni, iṣẹ́ tó ní agbára ni. Èso werenjeje ẹyọ kan péré náà ni àti odidi atare, ẹyọ atare kan, èso werenjeje ẹyọ kan, ẹyọ atare kan, á wà lọ tí ó kúnná. Tá a bá ti lọ, tó bá ti kúnná, ṣé wá rí àárín orí wa? Àárín orí wa yìí, àárín orí wa, gbẹ́rẹ́ ẹyọ kan péré òní wá bá wa sín síbẹ̀. Gbẹ́rẹ́ ẹyọ kan péré òní wá sín sí àárín orí wa. Tó bá ti wá sín gbẹ́rẹ́ ẹyọ kan sí, ẹ dákun, ẹni tó bá fẹ́ fi ẹ̀tù sí àárín orí wa, ìkìlọ̀ tó wà níbẹ̀ ni pé kò gbọ́dọ̀ bú ẹ̀tù sí kó wá máa fọwọ́ ra, kò gbọ́dọ̀ fọwọ́ ra o, ó ní agbára. Lẹ́ẹ̀kan sí, tá a bá ti sín gbẹ́rẹ́ yẹn ká jẹ́ kó fẹ̀ díẹ̀, kì í ṣe gbẹ́rẹ́ kékeré, kó fẹ̀ díẹ̀. Ẹni tó bá fẹ́ fi ẹ̀tù sí kò gbọ́dọ̀ fi ọwọ́ ra, á kàn bu ẹ̀tù yìí, á fi sí, á máa tẹ̀ mọ́, kò gbọ́dọ̀ fọwọ́ ra o, á máa tẹ̀ mọ́ títí tí ó fi gbogbo ẹ̀tù yìí síbẹ̀ tán. Ara yàtọ̀ sí ara. Ọjọ́ tí mo ṣe kinní yìí, ọjọ́ tí mo ṣe, gbogbo mú mi méjèèjì ló di kàtá. Mú mi méjèèjì di láàrin wákàtí kan. Mo sì mu omi gbóná, tí mo fi omi gbóná jó imú, tí mo lo Procold. Ara yàtọ̀ sí ara. Iṣẹ́ ìsọ̀rí tó ní agbára ni. Iṣẹ́ ìsọ̀rí tó ní agbára ni. Ara sì yàtọ̀ sí. Ẹlòmíì lè lò ó kí nǹkan kan máa ṣẹlẹ̀. Àmọ́ ẹlòmíì lè lò ó jẹ́ pé bóyá orí kan lè rọra fọ́ díẹ̀. Irú tèmi ń sìn, kàtá ló ṣe mí. Lẹ́ẹ̀kan sí, ẹ dákun, kì í sín gbẹ́rẹ́ náà ká sọ fún ẹni tó fẹ́ bá fi sí kó fọwọ́ ra, kí wọ́n bù ú, kí wọ́n lẹ̀ mọ́ àárín orí yẹn ni títí a fi lo gbogbo ẹ̀tù yẹn tán. Ẹ má jẹ́ ká ṣe fáwọn ọmọ kékeré. Ọmọ kékeré kì í ṣe, ẹ má jẹ́ ká ṣe. Reason mo fi lọ́wọ́ ọmọ kékeré ò ṣe ni pé bó ṣe ṣe èmi, òun ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀. Bó ṣe ṣe èmi, irú èyí tó ṣe èmi jẹ́ èyí tó wáyé pé ọmọ kékeré kan ló ṣe ni. Ọlọ́run jẹ́ ká rí nǹkan tí ò dáa. Torí ọjọ́ tí mò ń sọ yìí, ibi tí mo lọ, tí wọ́n rí mi, wọ́n ní kí ló ṣe bàbá ẹ̀ báyìí? Ojú ti pọ́n. Kódà tó bá jẹ́ pásìkò gba COVID-19 ni. Ọlọ́run jẹ́ kí wọ́n declare pé èèyàn ní COVID ìjọ náà, torí pé mo ò lè mí mọ́ gbogbo mú, ẹnu ni mo yà tí mo fi ń mí. Iṣẹ́ tó ní agbára ni. Bí a ṣe máa ń lò nìyẹn. Ẹ wá rí ọ̀rọ̀ mi wà ní jù báyìí lọ́nà nìyẹn. Náà ni ọmọ yín àbúrò mi fẹ́ Dr. Mutio Ọlátìbóyè. Tó bá tún wá dìgbà mi àtọ̀ ọmọ ọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sí. Orí mi ò ní gbàbọ̀dẹ̀, orí yóò ní gbàbọ̀dẹ̀ láṣẹ Èdùmàrè. Ó dàbọ̀.